أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله adúpẹ́ fún Ọlọ́run Ọba àtọrọ àlékún kẹ́ Ọlọ́run Ọba àti ọlá rẹ̀ fún Ànábì wa sallallahu alaihi wasallam àti fún àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni kọ̀ọ̀kan wa tí a ṣẹ́kù lójú ọ̀nà tí Ànábì pègbè sí ọjọ́ ìgbéǹde al-qiyamah. A kí ẹ̀yin olùwò wa tí ẹ̀ ń tẹ̀lé ètò wa yìí lọ, a kí yín ní kíkí tí ọlá pé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Pẹ̀lú yọ̀dọ̀ Ọlọ́run Ọba ní àsìkò wa yìí in tí a fẹ́ ṣe àgbéyẹ̀wò rẹ̀ kó lè bá jẹ́ àǹfààní fún wa, ká lè bá ṣára fún nǹkan ọ̀hún, torí nǹkan ọ̀hún ara tó jẹ́ pé Ọlọ́run Ọba kìí yọ́nú sí ni, tí sì máa ba iṣẹ́ jẹ́ máyàn lọ́wọ́ tí ò jẹ́ kí iṣẹ́ ó nítumọ̀. Kí ni nǹkan ọ̀hún? Òun náà ni al-ghuluw, ìkọjá àlà. Òun náà ni tajawuzul hadd fi umuri din. Òun náà ni kéèyàn kọjá àlà, kó ṣe nǹkan kọjá bẹ́ẹ̀ tó ní kó ṣe kọjá bẹ́ẹ̀. Téèyàn bá ṣe yùn bẹ́ẹ̀, Ọlọ́run Ọba ò ní gba ìyẹn lọ́wọ́ èèyàn. Ẹ rí pé àwọn tí wọ́n jẹ́ àwọn tọ́lọ́run Ọba fún tírà síwájú wa, Ọlọ́run Ọba ara àwọn àṣẹ shar'u man kana qablana shar'un lana, àwọn àṣẹ tọ́lọ́run bá pa fún àwọn al-umma míì tó ti lọ wájú wa. So ara àṣẹ yẹn náà kọ́ àwa náà mọ̀, tí ò bá tí ì sí nǹkan kan tó yọ àwa náà kúrò ńbẹ̀. Ọlọ́run Ọba sọ pé la taglu fi dinikum, ẹ má kọjá àlà nínú ẹ̀sìn yín o. Ìkọjá àlà nínú ẹ̀sìn in tí máa ba iṣẹ́ mọ́yàn jẹ́ lọ́wọ́ ni, tó yẹ pé a gbọ́dọ̀ gbìyànjú láti jìnà sí. Ìkọjá àlà kódà gan lára Nábì wa sallallahu alaihi wasallam gan, àwọn míì a tún máa kọjá àlà gan lára rẹ̀. Bẹ́ẹ̀ ránṣẹ́ sallam sì ti kìlọ̀ fún wa lérí, Ànábì ní la taturuni, ẹ má pọn mi po, ẹ má gbé mi sí ààyè tí Ọlọ́run Ọba ò gbé mi sí. Gẹ́gẹ́ bí àwọn Yahudi àti Nasara bí wọ́n ṣe ṣe àwọn ànábì wọn, ẹ̀rí báwọn Yahudi bí wọ́n ṣe sọ ànábì wọn dà, ẹ̀rí báwọn Nasara ṣe ànábì Ìsá dà, wọ́n sọ́dà wọ́n pé wọ́n ń pè ní Ọlọ́run Ọba. So ìkìlọ̀ ilé Ànábì sallallahu alaihi wasallam ó ti kìlọ̀ rẹ̀ fún wa. So níbi tó jà lámọ̀rí ẹ̀sìn wa, a gbọ́dọ̀ gbìyànjú kárí pé a sá fún àṣejù níbẹ̀. Àwọn tó wá máa ń ṣe okùnfà àṣejù yẹn gòlówù, díẹ̀ nínú wọn ni a fẹ́ mẹ́nubà yìí. Àkọ́kọ́ rẹ̀ òun náà ni aljahlu, àìmọ̀kan tó jẹ́ pé òun ló sì pọ̀ jù. Àìmọ̀kan, gbogbo ń tá bá ṣe nínú ẹ̀sìn a gbọ́dọ̀ gbìyànjú ká mọ̀ pé bó l'Ọlọ́run ṣe ní a ṣe. Torí tá bá ní ọbọ̀ Ọlọ́run ṣe tí a ṣe lẹ́fẹ̀ẹ́ tí ó máa ṣàṣejù nínú rẹ̀. So ìmọ̀ ó wà nínú tí ó kún wa lọ́wọ́ tí ò ní jẹ́ ká ṣe àṣejù nínú ẹ̀sìn wa. Ẹlẹ́ẹ̀kejì lára tí máa jẹ́ kéèyàn ó ṣe àṣejù òun náà ni ittiba'ul hawa, ẹ̀rí ìtẹ̀léfẹ́ ẹnu. Lẹ́yìn téèyàn tó yẹ pé bóyá ó ti gbọ́ pé bọ́lọ̀ ń ṣe ní àṣẹ ní, ó wá fẹ́ tẹ̀léfẹ́ ẹnu rẹ̀. Gbogbo ẹni tó fẹ́ tẹ̀léfẹ́ ẹnu yóò ṣàṣejù nínú ẹ̀sìn. Irú rẹ̀ ni ó máa sọ pé ẹ̀yin bọ̀ sí táwọn bá ṣe báyìí sáwọn bá ṣe báyìí. Ọ̀rọ̀ ẹ̀sìn ò rí báyẹn. Ọ̀rọ̀ ẹ̀sìn tó bá ti jọ́rọ̀ ìbádà la fẹ́ ṣe lọ́rọ̀ ẹ̀sìn. Qala Allahu qala Rasul, bọ́lọ̀ ń ṣe ní àṣẹ ní, bá Nàbí ṣe ṣàlẹ́ ayé rẹ̀ fún wa ni, bá a ṣe ní báwọn sàhábà ṣe kọ́ ṣe ni. Ẹ̀rí Ọlọ́run Ọba, ẹ̀rí gbà tọ́lọ́run jù ẹnìkan pé afara ẹtẹ̀lẹ́dẹ̀ taba àwa. Ọlọ́run ní òòrẹ́ ń tọ́jẹ́ pé tẹ̀lé fẹ́ ẹnu rẹ̀, tó wá dé ó fẹ́ ẹnu rẹ̀, ó wá padà di tó sọnù kú lójú ọ̀nà tọ́lọ́run, ojú ó máa ṣe àṣejù. Ẹ̀yin ẹrúsìn Ọlọ́run Ọba, lára in tí máa ń fa àṣejù àbí ń bi táwọn èèyàn tó ti máa ń ṣe àṣejù, ó náà ni pé àwọn èèyàn máa ń ṣe àṣejù fi salihin. Wọ́n rẹ̀ nìkan pé ẹni ire lélẹ̀, òun sin Ọlọ́run dáadáa. Àṣejù tí wọ́n wá ṣe lára rẹ̀ ni pé wọ́n ti wá gbé kọjá ibi tọ́lọ́run bá gbé kà, níbi tó jẹ́ pé Ọlọ́run ló yẹ wọ́n tẹ́wọ́ sí, wọ́n pè. Láwọn mí ò fi máa wá tó wá máa pe ẹlòmíì, hatta fi máa ráwọn ẹlòmíì tí wọ́n sọ ara wọn di kòbòrè yìí. Inú ibi sàárè ni wọ́n lọ máa rọ kiriká àbí wọ́n máa pe ẹni tó wà nínú sàárè yẹn. So bó ti lè wù kẹ́nìkan ó jẹ́ ní ire tó, kò ga kò ju Ọlọ́run Ọba lọ. Ẹni tó náà kọjú sí tó fi dẹni ire yẹn, òun náà ló yẹ káwa náà ó kọjú sí. Kó jẹ́ pé òun náà láti máa sọ ọ̀pọ̀lọpọ̀ lónìí ibi àwọn ẹni rẹ̀, ibi tí ṣírkù sì ti bẹ̀rẹ̀ náà nìyẹn nínú ẹ̀sìn Islam. Ẹ wo ìgbà tọ́lọ́run bá gbé Ànábì Nuhu dé, àwọn ni Láta, Uzza, Manata, Thalitha, ẹni rẹ̀ làwọn ẹni yẹn náà o. Ṣùgbọ́n ń gbà wọn lọ tán, àwọn tí wọ́n wà pẹ̀lú wọn ní ẹjẹ́ àyàwòrán wọn ká lè máa rántí wọn. Ńgbà táwọn tó yàwòrán wọn lẹ̀ táwọn ní káwọn máa rántí wọn, àwọn tó dé lẹ́yìn wọn rò pé àwọn ẹni yìí àwòrán yìí wọ́n lẹ́tọ̀ọ́ sí káwọn máa jọ́sìn, bó ṣe di tí wọ́n ń jọ́sìn fún náà. So a gbọ́dọ̀ gbìyànjú gbogbo àwọn nǹkan tó lè máa mú wa
máa ṣe àṣejù nínú ẹ̀sìn wa lára èyí tá a ti sọ fún wa yìí ká gbìyànjú ká jìnà sí pẹ̀lú ògo Ọlọ́run ọba nígbà tá a bá tún máa pàdé á tún mẹ́nu bà díẹ̀ sí nínú àwọn tó jẹ́ àwọn tí máa ń ṣe okùnfà kéèyàn máa ṣe ìkọjá ààlà nínú ẹ̀sìn yẹn àbí Ọlọ́run náà ni Ọlọ́run dákun máṣe àlà wa ń bi ìkọjá ààlà nínú ẹ̀sìn gbogbo tó lè ba ẹ̀sìn wa jẹ́ mọ́ wa lọ Ọlọ́run kó là wá là subhanakallahumma bihamdik nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilaik assalamu alaikum.